káàsán ẹ kálẹ́ o according to the time tí mo bá dé báyìí èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́ Olúwaṣèmi ni mo tún dé o rí bí ta tún já sí báyìí rí bí ta tún bára wa àwọn Abíọ́lá family mà ní o wọ́n ti rógo lọ́wọ́ Dúpẹ́ Onítìrì wọ́n ti tẹ́rẹsẹ̀ bọ́ ṣòkòtò ìjà kan náà ó lẹ́tìkẹ́ kí ló dé tí kámẹ́rà mi ń wò báyìí fóònù mi má ṣeré kéré why you come dey look like this jẹ́ àbáwọn gbẹ́nu sọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ó ẹni máa ń bá wa dọ̀rọ̀ yìí ó a ní sẹ́ǹsì tó mórí pé àwọn Abíọ́lá family wọ́n ti gbọ́gbọ́ lọ́wọ́ Dúpẹ́ Onítìrì Abíọ́lá family ti kọ̀jọ̀gbọ̀ lọ́wọ́ Dúpẹ́ Onítìrì ó wàhálà wá o ọlọ́mọ jẹ́ káwọn bàbá wa sí òbòdó o ẹ gbọ́ ọlọ́mọ jẹ́ káwọn bàbá wa sí òbòdó ẹjọ́ torí ọlọ́ ìbéèrè tí ó fàjà ṣé Abíọ́lá ò ti ṣòbòdó báyìí Abíọ́lá ti kọjá yẹ o ó ti fi wàhálà lẹ̀ fáwọn ọmọ o ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin wọlé ti lárúgbó tó ti gbó dáadáa ńlé tó ti fẹ́ kú káwọn sábíọ́lá wàhálà ó fọ́ ní bàjẹ́ bá mi ṣí ẹ̀ ẹ bá mi pín wọ̀ gbóra yẹ máa wo bójú kámẹ́rà mi ṣe rí mi mọ́ tó kọlu kámẹ́rà fóònù mi ọ̀rọ̀ tó wà lẹ́sẹ̀ ó lẹ́tìkẹ́ ó lágbára Abíọ́lá family vs Dúpẹ́ Onítìrì vs Òmìnira Nation ó ti di gbàgbós ó ti di woro sí woro láàrin Dúpẹ́ Onítìrì àti Abíọ́lá family àtàwọn ọmọ olóògbé MKO Abíọ́lá ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ bọ́ sí bí ẹ wá gbọ́ eléyìí ẹ wá gbọ́rọ̀ yìí tẹ́ sanwó fún Lady K News Carrier máa ń gbé yín débẹ̀ mo ti sọ fún yín pé tó bá ṣe wọ́n bẹ̀ máa jù ú gbàgà bó bá ṣe ń yọ bẹ́ẹ̀ máa gbé a máa kọ́kọ́ gbọ́ ìròyìn a máa gbọ́ wàhálà tó dé bá Abíọ́lá family láti ọwọ́ Dúpẹ́ Onítìrì Dúpẹ́ Onítìrì ti pè wọ́n níjà Dúpẹ́ Onítìrì ti pè family Abíọ́lá ẹ bá wa ṣí ẹ ó ti pè wọ́n níjà kì í ṣèjà kékeré ọ̀rọ̀ tó wà ńlẹ̀ Dúpẹ́ Onítìrì pẹ̀lú Abíọ́lá family wọ́n ti gbómi ìjà kaná ó ti di gbàgbós tẹ bá gbọ́ pé ó ti lẹ́tìkẹ́ ó ti kọjá bẹ́ẹ̀ ó ti kọjá àfẹnugòyìn ó ti kọjá àfẹnujúwe Abíọ́lá family first Dúpẹ́ Onítìrì ẹjọ́ part 1 tó kí la máa wò dé ná ẹ bá mi kọ sí comment section part 1 tó kí la máa wò dé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ Abíọ́lá family vs Dúpẹ́ Onítìrì ọlọ́mọ jẹ́ káwọn òbí mi má jọ ṣòbòdò má jọ ṣìṣe o má jọ ṣe tó máa dá wàhálà lẹ̀ sí mi lọ́rùn o má jẹ́ káwọn òbí wa má jẹ́ kó fi wàhálà lẹ̀ fún wa o Abíọ́lá ti fi wàhálà lẹ̀ fún Onítìrì ó fi lẹ̀ fún àwọn ọmọ kò wá fi wàhálà yẹn lẹ̀ fún àwọn ọmọ nìkan ò wàhálà ó fi lẹ̀ sílẹ̀ Yorùbá Ọlọ́run ẹ má jà tọra wa because orúkọ Abíọ́lá òun ni Dúpẹ́ Onítìrì ló fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ nílẹ̀ Yorùbá orúkọ Abíọ́lá òun ni Dúpẹ́ Onítìrì ló fi ráyè ṣe iṣẹ́ burúkú ló fi ráyè wu ìwà burúkú ní ilẹ̀ Kóòtù Òjíire òun ló fi ráyè wá lo divide and rule fún wa ẹ jẹ́ ká wá gbọ́ ohun tó sọ pé ó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ kò òun mo rò bẹ́ẹ̀ mi nìkan ni wọ́n máa fẹ́ sùn ni nísìn kò sún èmi nìkan mọ́ kò sún Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì mọ́ àwọn ọmọ ọkọ ẹ̀ mo fọ́ ẹ bí kámẹ́rà mi ṣe wò mo wá dúdú mo rí akọ̀ bẹ́ẹ̀ ẹ bá bí kámẹ́rà yẹn ṣe wò ọ̀rẹ́ inú mi ni kẹ́ bá gbọ́ o èmi kọ́ wọ̀ pé lùkù yẹn ò dá rárá àfi bí agbègbè ọjọ́ ó yẹ jẹ́ ká gbọ́ ìjà yìí ó máa lẹ́tìkẹ́ ẹ subscribe kẹ́ tọ notification bell yín mo máa ń gbé gbogbo ẹ̀ wá fún yín part 1 to 1 million bí Dúpẹ́ bá ṣe fàyà gbogbo Abíọ́lá family ṣé mo pé gbogbo táyé Dúpẹ́ kò ju sùsùsùsù lọ United Nations Dúpẹ́ ti fàyà wọn ó ti fitimize ayé wọn pẹ̀lú ọ̀rọ̀ United Nations ni Dúpẹ́ fẹ́ fi finish gbogbo Abíọ́lá family báyìí ẹ gbọ́ wà láti wà ẹ wá subscribe sí YouTube mi ẹ tọ notification bell yìí ẹ lè máa mọ bó bá ṣe lọ bẹ́ẹ̀ báyìí tọ notification bell tẹ́ subscribe tá a bá ṣe gbé part 1 to 1 million wá ẹ rí rí gbọ́ ó máa ṣọ́ọ̀kì yìí sí ìròyìn ayọ̀. ẹkùn lébẹ̀ là ń kí ara lé ẹ̀kún àrè kí èrò ọ̀nà kí Olúwa kí ó bùkún fún orílẹ̀-èdè mi Yorùbá ògo adúláwọ̀.
Agogo 3 ọ̀sán gẹ́rẹ́gẹ́ ni ó lù ní orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Ní òní ọjọ́rú ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2024. Nígbà tí a ó máa mú ìròyìn ní ṣókí wá sí etí ìgbọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. ẹ máa gbọ́ ó bá dì gan o lẹ́yìn ìjìnlẹ̀ spokeswoman ìtúnì. Zainab ni oníròyìn. tẹ́ bá ti mú jìnlẹ̀ as a speaker spokeswoman ni. Ọwọ́ àwọn agbófinró ti bá àwọn afurasí mẹ́ta kan ò ní ìpínlẹ̀ Ògùn nípa fífi tòrótòró pa oní POS kan. Àmójú ẹ̀rọ Ṣèyí Mákindé ti fi ọlọ́pàá kó àwọn ewúrẹ́ àti àwọn àgùntàn kan nípa híhu àwọn ìwà tí kò bá gùngbé ní àárín àwùjọ wa. Ẹ jẹ́ ká máa lọ tààràtàrà sínú ìwé ìròyìn Òmìnira Yorùbá. Ibi tá à ń lọ ládé. Ìwé ìròyìn Daily News Òmìnira Yorùbá ibẹ̀lẹ́ ò ti rí àkúnrẹ́rẹ́ ìròyìn wọ̀nyí kà. Màmá wa Chief Mrs. Modupeola Onítìrí Aya Abíọ́lá, ìyáàfin ọmọbìnrin àkọ́kọ́ ti orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa wá ń kìlọ̀ fún gbogbo ọmọ Yorùbá pátápátá ní àyájọ́ ọjọ́ àwọn màmá ìyá tí wọ́n fi fọ́nrán ohùn ìkíni ránṣẹ́ sí gbogbo àwọn òbí. Èyí tó jẹ́ ọjọ́ àìkú èyí tó kọjá yìí. Màmá wa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé kí ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ rẹ̀ o, wọ́n ní orílẹ̀-èdè Yorùbá máa rọ̀. Èyí tó dífá fún ọ̀kan nínú àwọn ọmọ olóògbé bàbá wa Chief MKO Abíọ́lá tí à ń pe orúkọ rẹ̀ ní Jamiu tó la ẹnu rẹ̀ sókè sílẹ̀ tó sọ ìsọkúsọ ńlá bàǹtàbàǹtà ọ̀rọ̀ apànìyàn kan jáde nípa àwọn akọni wa tó wà ní ọwọ́ ìṣàkóso Ṣèyí Mákindé tó fi títà àwọn orílẹ̀-èdè Nàìjíríà fi ìwà ajínigbé kó wọn pamọ́ ní abẹ́ ìṣàkóso Ṣèyí Mákindé. Èyí ló mú gbogbo àwọn ọmọ Yorùbá bínú rẹpẹtẹ síta tí wọ́n sì fi èpè kàbìtìkàbìtì ránṣẹ́ sí ọ̀gbẹ́ni Jamiu tó jẹ́ ọmọ bàbá wa tó di olóògbé lọ́jọ́ sí MKO wípé ó sọ wípé kí wọ́n lọ pa àwọn akọgun wa tó wà ní ọwọ́ Ṣèyí Mákindé. Èyí sì jẹ́ ohun tó bí àwọn ọmọ Yorùbá nínú púpọ̀ tó sì bà wọ́n nínú jẹ́ wípé àwọn ọmọ ogun tó fi ayé wọn sílẹ̀ fún wa àti wá sọ pé kí wọ́n lọ pa wọ́n. Wọ́n ní o kò tilẹ̀ ronú irú ikú tó pa bàbá àti ìyá rẹ̀. Wọ́n ní tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà náà ló bá ń tiẹ̀, wọ́n ní wọ́n ti sì ẹ́ ṣìṣe o. Wọ́n ní nítorí pé o ti tẹ ọká nírù mọ́lẹ̀, wọ́n ní o sì máa rí ìjà ọká ni. Wọ́n ní ìwọ Jamiu báyìí wọ́n ní o ti fa gọ̀ǹgọ̀ o, wọ́n ní gọ̀ǹgọ̀ yóò sì wọlé tọ̀ ẹ̀ wá. Wọ́n ní fúndì eléyìí wọ́n ní èpè burúkú ni kí wọ́n máa yí ránṣẹ́ sí ẹ nítorí wípé àwọn tó ń bí ẹ wọn kò kọ́ ẹ nílé rárá. Wọ́n ní ọmọ tí wọn kò bá dẹ̀ kọ́, wọ́n ní ìta báyìí láti máa ń kọ́ wá. Màmá wa Chief Mrs. Modupeola Onítìrí Aya Abíọ́lá, ìyáàfin ọmọbìnrin àkọ́kọ́ ti orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa wá sọ nínú ọ̀rọ̀ wọn wípé nítorí pé kò sí ẹnikẹ́ni tó kọjá òfin. Màmá wa sọ wípé nípa ìgbésẹ̀ tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wípé kí àwọn ọ̀dọ́ kan máa ṣa ara wọn jọ láti bọ́ síta fún ìwọ́de àti pé pàápàá àwọn tí wọ́n ń polongo wípé kí wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn kò bá ẹnikẹ́ni dáṣà pínpín orílẹ̀-èdè Nàìjíríà o nítorí orílẹ̀-èdè Yorùbá ti wà láti ìgbà ìwáṣẹ̀ wá. Wọ́n ní látìgbà tí Ọlọ́run ti dá ayé ló ti dá orílẹ̀-èdè Yorùbá. Wọ́n ní fúndì eléyìí wọ́n ní orílẹ̀-èdè Yorùbá sì ti jẹ́ orílẹ̀-èdè tó ti dá dúró ní abẹ́ ìṣàkóso ìjọba àgbáyé tó sì ní àṣẹ lẹ́nu láti dá ìjọba orílẹ̀-èdè wa ṣe. Wọ́n ní orílẹ̀-èdè Yorùbá ó fìdí múlẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹrin tó kọjá yìí nínú ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n ní fúndì eléyìí wọ́n ní ẹnikẹ́ni tó bá tún gbé ìgbésẹ̀ kankan tó ṣe ìlòdì sí eléyìí tí àwọn olórí wa ń gbé lọ́wọ́lọ́wọ́, wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ o, wọ́n ní ó ti ṣẹ̀ sí òfin orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Èyí ló mú màmá wa sọ fún gbogbo àwọn abiyamọ pátápátá wípé kí ẹ kìlọ̀ fún àwọn ọmọ wa o, kí a pè wọ́n níbi tí wọ́n ti ń gbọ́ pé kí wọ́n má ṣe bá ẹnikẹ́ni kó ẹgbẹ́ wọ́de kankan rárá. Màmá wa Chief Mrs. Modupeola Onítìrí Aya Abíọ́lá tí wọ́n á fún Ṣèyí Mákindé ní ìkìlọ̀ eléyìí tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kó ṣọ́ ara rẹ̀ nípa mọ̀húrú tó ń dún Ọ̀yọ́ yẹn ilẹ̀ Yorùbá bó ṣe ń kìlọ̀ lọ́nà tó ń kilẹ̀ bọ̀. Wọ́n ní kó mọ̀ wípé gbogbo àwọn ìwà tí òun hù yìí
wọ́n ní àwọn kan ti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn kọjá o tó jẹ́ wípé wọ́n padà parun lójijì ni. Màmá wa Chief Mrs. Modupeola Onítìrí aya Abíọ́lá sọ wípé àwọn ọmọ ogun wa tí wọ́n jí kó gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà sí abẹ́ ìṣàkóso wọn wípé kó dá wọn sílẹ̀ ní kíákíá kó sì gbé ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ kó sì gbé kúrò ní orí gbogbo ohun tó ń ṣe dúkìá àwa ọmọ Yorùbá àti pé pàápàá kó lọ pa ẹnu rẹ̀ mọ́ pátápátá pẹ̀lú àwọn mọ̀húrú tó ń dún mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá àti gbogbo àwọn ìwà ta ló lè mú mi, ìwà èmi ni mo wà ń bẹ̀, ìwà kò sí ẹnikẹ́ni tó lè ṣe ohunkóhun fún mi tó ń hù. Wọ́n ní nítorí wípé àwọn ti fún ní ìkìlọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà o. Wọ́n ní ṣùgbọ́n bá a ṣe ń ba lọ wọ́n ní oṣù wọn ìyá Ṣèyí Mákindé ó ti kún. Wọ́n ní kó ṣọ́ ara rẹ̀ gan gidi ni. Wọ́n tún wá ń fi àkókò yìí fi ìkìlọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà tó wà ní orílẹ̀-èdè Yorùbá ní ìpínlẹ̀ Yorùbá mẹ́jẹ̀ẹ̀jọ pátápátá ní abẹ́ ìṣàkóso Nàìjíríà wípé ọmọ Yorùbá ní gbogbo yín o, ní òtítọ́ wọ́n ní ẹ lọ ṣe aṣojú fún Nàìjíríà ní. Wọ́n ní kì í sì ṣe orí yín ní irú rẹ̀ ti bẹ̀rẹ̀. Wọ́n ní fún ìdí eléyìí wọ́n ní kí gbogbo yín padà kí ẹ gbé ẹsẹ̀ kúrò ní orí dúkìá ọmọ Yorùbá o nítorí wípé àwọn ọmọ Yorùbá kò ní fi ilẹ̀ wa kékeré tó jẹ́ ẹsẹ̀ bàtà méjì lásán bá ẹnikẹ́ni ṣeré. Wọ́n ní fún ìdí eléyìí wọ́n ní kí ẹ máa fi dúkìá wa sílẹ̀ ní wọ́ọ́rọ́wọ́. Wọ́n ní kí ẹ máa lọ gbọ́ Òmìnira Yorùbá 2022 rédíò kí ẹ sì máa wo Ìjìnlẹ̀ Mídíà àti gbogbo àwọn mídíà tó ń sọ̀rọ̀ nípa Òmìnira Yorùbá pátápátá. Ó tún di ìgbà míì tá ò tún máa tẹ̀síwájú. Ẹ̀yin ìyá yìí bàbá, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ ti gbọ́ yìí. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ ti gbọ́ yìí. Ṣé wàhálà ò ti ṣẹlẹ̀ láàrin Abíọ́lá family àti Onítìrí? Jamiu second born MKO Moshood Abíọ́lá ni o. Jamiu ọ̀hún lóye Onítìrí dúpẹ́ olófo obìnrin ló ní kí gbogbo abiyamọ bọ́ síta kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ́ ìpè fún. Nítorí yẹn sọ wípé kí wọ́n lọ pa àwọn tí wọ́n kó ní sẹ̀kẹ́yàtì nìbàdàn. Ṣé rí pé olófo ní Dúpẹ́? Dúpẹ́ wà láyé ní 2022 nígbà tí 2021 nígbà tí Kọ́lá Abíọ́lá tó ní kí wọ́n lọ pa gbogbo àwọn tó ṣe Yorùbá nation. Ó wà láyé ní 2022. Mo béèrè question yẹn lọ́wọ́ ẹ̀ lórí social media nígbà tí mo gbé wá sí live show. Ó ní ká má dá sọ̀rọ̀ family. Ọmọ ọkọ ẹ̀ wá jáde nísìn which is second born Jamiu Abíọ́lá. Ìyẹn wá ní gbogbo àwọn tó kó yẹ kó lọ pa wọ́n. Ìyẹn tún wá tẹ̀síwájú. Ó lóun fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bí wọ́n ṣe sọ nìyẹn, bí news yẹn ṣe gbé nìyẹn, mo ṣe sọ fún yìí. Ẹ bá mi pín ètò yẹn, bá mi share. Jamiu MKO Abíọ́lá. Tí bá rí picture ẹ̀ máa gbé sójú fídíò, tẹ́ bá ti rí fídíò picture ọ̀bẹ kẹ́ mọ̀ pé òun ni. Jamiu ní láti máa sọ wípé òun fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá wípé Dúpẹ́ Onítìrí kì í ṣe ìyàwó bàbá àwọn. Ó ní kó dẹ̀ máa lo orúkọ bàbá àwọn ọmọ wípé òun ìyàwó MKO Abíọ́lá. Jamiu tún wá tẹ̀síwájú. Ó ní obìnrin òṣì ni. Jamiu tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sílẹ̀. Òun lórí Dúpẹ́ fi tanná o. Dúpẹ́ ìyá èpè nation. Dúpẹ́ obìnrin àkọ́kọ́ elépè ní Òmìnira nation. Olórí elépè. Afèpè ṣayé of Òmìnira nation. Ló fi wá ní kí gbogbo abiyamọ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa bóun fún ní èpè. Ó ní kí gbogbo abiyamọ máa fún Jamiu Abíọ́lá, ẹ bá mi share fún wọn o. Ẹ bá mi share fáwọn Abíọ́lá family o, kó lè mọ bí Dúpẹ́ ṣe fẹ́ jẹ ìdílé wọn, bó ṣe ṣekú pa bàbá wọn tó ti bàbá wọn lẹ́yìn kó lọ declare as the president of Nigeria. Ó tútù ti fẹ́ máa pa àwọn ọmọ Abíọ́lá. Ó ní kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ́ ìpè fún gbogbo àwọn ọmọ Abíọ́lá, especially Jamiu Abíọ́lá. Lórí pé ìyẹn sọ òtítọ́ ọ̀rọ̀ pé kó má bà orúkọ ìdílé àwọn jẹ́, kì í ṣe ìyàwó bàbá àwọn. Dúpẹ́ ṣó ti gbàgbé ni nígbà tó lòun gbé wàjà. Kọ́lá Abíọ́lá ní kó lọ ṣe DNA test fọ́mọ mẹ́rẹ̀ẹ̀rin tó wà lọ́wọ́ ẹ̀. Ó rí DNA test ṣe náà.
the only property tó gbà lọ́wọ́ Abíọ́lá nílé tó wà ní Sùúrùlérè tó rà fún ẹ síbẹ̀. Abíọ́lá ò gbé ẹ wọlé as ìyàwó òun. Kò gbé ẹ wọlé as ìyàwó òun ní Kọ́lá ṣe ní kó lọ ṣe DNA test tó fi sá lọ tó kó àwọn ọmọ ẹ̀ sá lọ. Àwọn ọmọ nínú àwọn ọmọ mẹ́rin tó wà lọ́wọ́ ẹ bá mi share fún àwọn Òmìnira Nation. Lady K ló sọ̀rọ̀ kẹ́ tún gbé lọ sí ọ̀dọ̀ àjọ àgbáyé. Nínú àwọn ọmọ mẹ́rin tó bí, ọmọ Tanko Ayuba wà ńbẹ̀. Ọmọ ọ̀gá sójà Mọ́là. Oko Mọ́là ló fi disvirgin ẹ̀. Àkọ́kọ́ ṣẹ́gi ọlẹ̀ láyè tó kọ́kọ́ bímọ. Oyún ọmọ Fúlàní ni oyún Tanko Ayuba. Òun ló gbé lọ fún Abíọ́lá. Nígbà tí bàbá ẹ̀ àti Abíọ́lá ni wọ́n jọ jẹ́ sàwáwù, bàbá ẹ̀ náà dé betray Abíọ́lá ni. Kì í ṣe Abíọ́lá nìkan, I know what I'm saying though. Kẹ́ máa bá mi share. Ẹyẹ Òmìnira Nation ẹ comment kẹ́ bú mi ẹ ṣe show fún mi. Mi ọjà 2024, 2023 mo fẹ́ jà. Ìgbọ́n máa sọ tẹnu mi. Nígbà tí wọ́n fẹ́ gbé bàbá ẹ̀ gbà yẹn tó fẹ́ tì mọ́lé. Oṣù ní Yàbá ni bàbá ẹ̀ àbí kí ló ti pe orúkọ hospital yẹn ní Yàbá. Ibẹ̀ ni bàbá ẹ̀ wà for good 3 months. Èmi àti ìyá tó jàbúrò bàbá ẹ̀ tó máa ń gbóúnjẹ lọ fún bàbá ẹ̀ lọ hospital àti jọ sọ̀rọ̀. Ìwà burúkú, ìwà ọ̀dàlẹ̀, ìwà baniláyé jẹ́ òun ni bàbá ẹ̀ náà wù. Òun ni wọ́n Dúpẹ́ Onítìrì náà wù nísìn. Ó fẹ́ báyé ìdílé Abíọ́lá jẹ́ finally. Dúpẹ́ Onítìrì fẹ́ jẹ ìdílé Abíọ́lá run. Ó pa bàbá, ó tún fẹ́ pa ọmọ, ó ní kí gbogbo abiyamọ ayé ṣáà gbọ́ ẹgbọ́ èmi kọ́ ni mo sọ. Tí Zainab bá dẹ̀ ka ìròyìn fún yín, ẹ gbà pé bó ṣe rí nìyẹn. Ohun tó bá mú yín tẹ́ bá ti lè bìlífù kan tí Ìjìnlẹ̀ sọ. Tẹ́ ti mọ̀ wípé yes, Ìjìnlẹ̀ Marcus. Olówó tún ìyá ni, òun ni spokesman ìyá. Lẹ́yìn Ìjìnlẹ̀ Marcus, Zainab tẹ́ ẹ̀ wo prógráàmù ẹ̀. Ọmọ òfò tí mo rò bóyá UK ló wà tí mi mọ̀ pé kí ló ti pe ìlú Àràbù yìí ló wà. Tí mi mọ̀ pé bẹ́ẹ̀ ló wà. Òun ló tún máa speak tó lè jẹ́ confirm tẹ́ bá gbọ́ lẹ́nu Zainab tẹ́ ẹ̀ wò lójú amúhùnmáwòrán mi. Tẹ́ gbọ́ ròyìn tán látẹnu ẹ̀. Dúpẹ́ ló sọ. Dúpẹ́ wá ní kí gbogbo abiyamọ yé kó fi èpè kó fi bayé Jamiu jẹ́. Ó ní Jamiu ti ṣẹ̀, ó ti rú òfin. Àwọn dẹ̀ máa fọwọ́ òfin gbé. Jamiu ti fẹ́ pa Kọ́lá, ó ti fẹ́ pa mo ní Jamiu. Dúpẹ́ ti fẹ́ pa Jamiu. Wàhálà ti wà, wàhálà. Dúpẹ́ ti fẹ́ pa Jamiu ọmọ Abíọ́lá o. Ó ní kí gbogbo àwọn abiyamọ kó bẹ̀rẹ̀ sí ní máa gbé ṣépè. Kí ló dé tó jẹ́ pé tí ẹ ò ju èpè ló èpè tó ṣe táyé ò fi dà. Dúpẹ́ Onítìrì. Èpè tó ní kó máa bẹ́ẹ̀ ṣe fún àwọn èèyàn tó fi ń ṣe ẹ̀sín. Láti 2 months tó ti gbé Adélé wọlé olórí burúkú ẹ̀ kọ́ mọ́ voice note tí wọ́n bí yálà ìyá babaláko ẹ̀rẹ̀ kò ṣe wọ́n torí wọ́n track ẹ̀ wọ́n mọ̀ bí tó ti sọ. Àfi tí ò bá dẹ̀ sí Ọlọ́run ìjọ mímọ́ lókè lókù. Níwọ̀n ní mú ẹ Dúpẹ́. Wọ́n á mú ẹ. Owó pálábẹ́ máa ségi. Wàá ṣe ẹ̀sìn yẹn popular. Wàá ṣe ní gbangba ta. Bó ṣe ní kó máa bẹ́ẹ̀ ṣépè fọ́mọ Adéyẹmọ nìyẹn. Bó ṣe ní kó máa ṣépè fún àkọ́bí ẹ nìyẹn láì ṣe mi. Bó ṣe ní kó máa ṣépè fún bàbá ẹ lọ́nà ọ̀run nìyẹn láì ṣe bàbá Akíntóyè. Ó ṣe títí ó ní kó máa fi èpè ránṣẹ́ sí bàbá ẹ lájùlé ọ̀run. Ó ní kó máa fi èpè ránṣẹ́ sí àkọ́rí ọlá àkọ́bí ọmọ àlè tó gbé dání. Ó ṣe títí ó sọ àwọn èèyàn di ọ̀tá ara wọn ó bá ayé jẹ́ ó bọ̀ òun jẹ́ Dúpẹ́ Onítìrì. Irú ẹ̀mí wo ló ń gbé inú ayé ẹ̀? Ibo ló ti jogún ẹ̀mí burúkú títí ẹ̀? Ó tún wá wò sùsù ó ní kí gbogbo abiyamọ kó máa bẹ́ẹ̀ ṣépè fún Jamiu. It has shows wípé ọmọ àlè ló kún ọwọ́ ẹ, ọmọ Abíọ́lá ò sí lọ́wọ́ ẹ. Because tó bá ní ọmọ MKO Moshood Abíọ́lá lọ́wọ́, ó ní kó máa gbé ọmọ ẹlòmíì ṣépè tó jẹ́ ọmọ MKO Abíọ́lá. Àwọn tá sì mọ̀ lọ́mọ kọ nìyẹn ọmọ àlè làwọn tọwọ́ ti tì ẹ Dúpẹ́ Onítìrì. Mo sọ ẹ tún lọ jù sínú àkàyè yín kò ní dà fún yín. Ẹ ní jèrè papọ̀. Àwọn ọmọ àlè ló kọ́ wú ẹ. Kò lè jẹ́ ọmọ kan ló wà ló wú ẹ fún MKO Abíọ́lá. Kò ní kó máa ṣépè fọmọ Abíọ́lá. Ṣó lórí burúkú ó ti gbàgbé ni wípé ìyá kan ló bí àwọn yẹn.
ṣé wọ́n wo iṣẹ́ ṣe ni kí ló dé tó máa forúkọ bàbá ẹ dáràn nígbà tó jẹ́ wípé ẹni bí ọ̀dàlẹ̀ betrayer ni bàbá ẹ wọ́n sọ̀kò pa gbẹ̀yìn ni wọ́n sọ̀kò pa bàbá ẹ gbẹ̀yìn ni pẹ̀lú iṣẹ́ bí ọwọ́ ẹ̀ lẹ́yìn tó ní kọ́ lọ ti olórí burúkú bàbá òfò tó bí ẹ tó ní ó lọ tì mọ́ létí wèrè lára òun ò yá gbogbo ẹ̀ mo nítàn gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ ṣí ẹ̀ fún jìnlẹ̀ lẹ́díkẹ̀ ló tún sọ̀rọ̀ èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe mí ìyálà ìyá yín lọ sọ̀rọ̀ mo tún ti wá gún yín lábẹ́rẹ́ kẹ́ tún máa ṣe kí ni kẹ́ tún máa gbó kẹ́ tún máa gbó mo ti wá gún yín ní ṣẹ́kẹ́ kẹ́ tún máa gbó. bàbá oní fake life òjálẹ̀ onílẹ̀ fi bó ti tiẹ̀ irú gbé ayé like father like daughter irú gbé ayé bàbá ẹ ló ń gbé ó bá ayé Abíọ́lá jẹ́ o tún fẹ́ bá ayé àwọn ọmọ ẹ̀ jẹ́ oníkọ́ máa ṣépè fáwọn ọmọ Abíọ́lá orí bá yí ẹ ti bàjẹ́ tó dúpẹ́ Onítìrì ṣe bọ́lẹ̀ ti gbórílẹ̀-èdè Yorùbá nation kí ló dé tẹ́ tún pé Ṣèyí Mákindé ní gọ́vùnà Ọ̀yọ́ state wọ́n á expect kẹ́ máa fi orúkọ àwọn Adéléyé máa fi pe gọ́vùnà each state ilẹ̀ Yorùbá ni ìwọ tó ti bọ́ lọ́wọ́ ẹ tó ti sọnù olórí burúkú èrò bíbí ò mọ gbogbo lọ́jíìkì ẹ̀ mo mọ lọ́jíìkì ẹ̀ mọ̀dọ̀ká ẹ ṣí ẹ̀ fún wọn àti ìjìnlẹ̀ kan gbọ́ lọ́jíìkì wọn expect kí Nàìjíríà dàrú kí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ kí crisis ṣẹlẹ̀ Nàìjíríà kẹ wá lo bẹ̀ wọlé bẹ ṣe ní ọjọ́ tatẹ lọ pàdé orí ọ̀kín tí wọ́n gbé rálì jáde tó lórí burúkú yín àti black shit black stupid tẹ lọ hijack rálì tẹ́lẹ̀ tí ń reclaim ẹ ti ń declaim ẹ ti ń claim tẹ claim orí burúkú àtòfò sínú ayé ara yín tẹ jẹ́ kó pàdé orí ọ̀kín dànù òun ló ń retí kí crisis ṣẹlẹ̀ Nàìjíríà kẹtún lè lo opportunity yẹn fi wọlé bó ṣe ṣọ́nà yẹn ló máa ṣọ́nà gbé crisis tó máa fún ẹ ní opportunity kò ní ṣẹlẹ̀ nílùú Nàìjíríà dúpẹ́ ogun tó máa ṣẹlẹ̀ tó máa fún ẹ ní chance kò ní ṣẹlẹ̀ nílùú Nàìjíríà kò ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó ti bọ́ lọ́wọ́ ẹ tí ò bá ṣe pé èyí tẹ̀lé dúpẹ́ gan pàápàá gan ọ̀rọ̀ yóò ṣojú lásán how many years ló lóun fi ṣe àjọ gbádélé wọlé iyọ̀ tó sọ fún yín pé jọ́tàdélé bá ti wọlé bàjọ́ ilẹ̀ ti bọ́ nínú ìdè ìjọ ilẹ̀ ti gbòmìnira fúnlẹ̀ ìjọ yẹn nìtẹ̀síwájú ògo ti dé báyìí ìjọ tó gbó adélé wọlé ìjọ yẹn ló ti sá lọ tẹ́ ẹ̀ ti gbúrú ẹ̀ mọ̀ ìjọ yẹn lẹ̀ ti gbúrú adélé mọ́ lọ́ ti di òkú ayé lọ́ ti dẹni tó ń bá ewúrẹ́ jẹ tó bá gùtọ̀ jẹ tó sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ láti rí break light wọn mọ́ ìjọ yẹn ni wàhálà ti dé bá àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá lọ́ ti dèrò ẹ̀wọ̀n àwọn 29 ọmọ ológo ni wọ́n ṣe lórí burúkú ọmọ ológo ni wọ́n dídà ló dà lọ́mọdé ẹgbẹ́ lọ́rọ̀ wọn. ìjọ tí Dúpẹ́ ti gbé Adélé wọlé ní ànádà ogun ti wọlé sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire lẹ́yìn tẹ̀lé Dúpẹ́ Onítìrì ẹ̀dẹ̀ ń pèsè ẹ̀ mú àti lọ́mọ wọn lọ́wọ́ àti lọ́nà ẹ̀ ṣì ń náwó Nàìjíríà ìjọba Adéléyé ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ lọ́spítù ẹ̀ ní secretariat ẹ̀ lọ́fíìsì ẹ̀ ní kankan ìjọba Adéléyé bẹ̀rẹ̀ iṣẹ́ gọ́vùnà Ṣèyí Mákindé ó dìmọ́ níṣì ilé àwọn èèyàn olórí burúkú yẹn ìrí kankan ṣe sí United Nations wọ́n ń tàn yín lójoojúmọ́ wọ́n sọ fún yín pé United Nations ti sọ́mọ̀ Nigeria government dìdìrí yín náà dẹ̀ ń believe Nàìjíríà dẹ̀ ṣì ń jẹ́ Nàìjíríà wọ́n máa sọ́mọ̀ Nigeria government wọ́n ní kọ́kọ́ sọ fún wọn pé first of all ṣe kọ́kọ́ lọ release àwọn tẹ́kọ́ because they are not your country why will you go to their country láti dà wọ́n láàmú before we can talk anything ẹ wò bí ìjọba Amẹ́ríkà wọ́n gba nonsense náà wọ́n máa fi àjálẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n sọ fún wọn yín ni pé káwọn tó sọ anything kọ́kọ́ lọ release àwọn tọ́kọ because there is freedom for self-determination is not a crime ohun tí United Nations máa claim fún ìjọba Nàìjíríà ni pé orí ọ̀fẹ́ wà ààyè wà fún self-determination kì í ṣe crime so wọ́n á kọ́kọ́ pàṣẹ ni pé káwọn tẹ̀ tó jókòó round the table káwọn tó sọ wípé ẹ tẹ̀ fi Nàìjíríà sílẹ̀ ẹ lọ kó àwọn ọmọ ogun orílẹ̀-èdè òmìnira nation ẹ kọ́kọ́ lọ release wọn náà they have the right to their opinion irú yóò ṣẹlẹ̀ àwọn ẹni ẹlẹ́ni wà nínú ìnira wọ́n wá sórí social media wọ́n tọ̀ yìí wọ́n ka news sọnù wọ́n Zainabu
wọ́n ti sọ bí tó wà wọ́n máa mú ẹ ìlú tó wà ìlú àràbù tó wà yẹn àánú ẹ ṣe mí ṣùgbọ́n gbogbo síbẹ̀ sọ̀rọ̀ láìmọye ìgbà ṣùgbọ́n màá tún máa gbàdúrà fún ẹ Ọlọ́run ò ní jẹ́ kó tún mú ẹ because ìfẹ́ rẹ ìwọ náà ní òun ló yí ẹ lórí ló ṣe ya wèrè because tó bá ya wèrè ni òun ní máa ṣe ohun tó ń ṣe mú àmọ́ akó oríire akó kìíní kan jójúmọ́ náà ń ka níùsì ayé ò yí padà kúrò lójú kan tó wà ẹ ti gbọ́ orílẹ̀-èdè òde takú Arab country ó ń ṣe ọmọ ọ̀dọ̀ ẹ ti gbọ́ orílẹ̀-èdè òde máa bọ̀ wá sí ìlú olómìnira níbi tára ti máa dẹ̀yìn tára ti máa tù yín wẹ́bsáìtì tó ní káwọn YouTube lọ máa ṣiṣẹ́ bẹ̀ YouTube mélòó ló ti ríṣẹ́ bẹ̀ Zainab why are you doing this oníròyìn sọnù why kí ló dé tó ń ṣí brain yẹn sílẹ̀ as brilliant as you are ìwọ tó yẹ kó ó mà ṣe o Zainab Ọlọ́run ò ní jẹ́ ó pẹ́ kó tó yé ẹ Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yé ẹ Ọlọ́run á ṣe ẹ níyè ibi tí Dúpẹ́ parí iṣẹ́ ayé ẹ sí tó fi ń lù ẹ fi ṣiṣẹ́ burúkú Ọlọ́run á baṣẹ́ náà jẹ́ Ọlọ́run á bẹ̀ bá jẹ́ Zainab because I don't know what to say. èèyàn tó sọ fún yín pé kíní kan ṣe kíní kan kò sí nǹkan ẹyọ kan báyìí tẹ ṣàṣeyọrí gidi lórí ẹ ṣe kọ occupation olùlẹ̀ examination olùlẹ̀ menstruation olùlẹ̀ communication olùlẹ̀ menstruation olùlẹ̀ gbogbo lulẹ̀ ni ó ṣò ẹ̀ mọ́bi tó pè ẹ̀ ṣọ̀dẹ̀ ẹ̀ mọ́ di ẹ̀dẹ̀ ẹ̀bi tó ṣọ̀dẹ̀ ó dẹ̀ ṣe continue tẹ̀lé ìyá òpònú yìí ṣé ká pè wọ́n náà lákìdánidání ni Zainab ṣé ká pè ẹ́ lákìdánidání ni tó fi ń tẹ̀lé òpònú wàá wá máa ka ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn òṣì ìròyìn dìndìnrìn àti kí o tó ti ń ka ìròyìn yẹn èwo làjọ àgbáyé gbé ìdódógi Google ẹ lọ sórí Google kẹlọ Google 55 country in Africa ó máa sọ fún yín nípa ẹ ti ṣe nọ́mbà àmù 54 lóde ìyá yín dẹ̀ bọ́ síta Zainab ó wà educated ó kàwé go and check it on Google ìyá yín bọ́ síta ó lè yín lẹ wà ní nọ́mbà 55 tẹwà tí Google recognize tí gbogbo àgbáyé ò recognize yín tẹ́bá lọ Google ẹ̀ sí pé country in Africa 54 ló máa fún yín kò sí òmìnira nation bẹ́ẹ̀ and this woman keep on coming outside ó dẹ̀ ń tọ́ yìí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó bá ti yín jẹ́ lójoojúmọ́ irọ́ náà ni irọ́ ni kó máa já búrẹ́dì lẹ́yìn lọ́wọ́ tẹ́bá lọ Google ẹ̀ sí wípé òmìnira nation orí YouTube ló máa gbé yín lọ orí YouTube ni tààràtààrà èmi tí mo wà bíbá yìí kọ́ ló jẹ́ kí n jẹ́yàn kọ́ ló sọ mí déyàn gan ẹ gbọ́dọ̀ táìpù orúkọ mi sórí Google gbàgàgàdà báyìí ló máa gbé jáde tẹ́ bá táìpù orúkọ dìdìrì mọ̀mọ́ yín sórí Google ó máa kọ̀ introduce ẹ̀ nípò ó ti gbégbé election Google go recognize ẹ̀ wípé ó ń jà fún freedom of orílẹ̀-èdè tuntun Google recognize ẹ̀ because gbogbo nǹkan tó ń ṣe kò kúrò ní orí social media tó ti sọ fún yín ohun tó sọ fún yín lórí YouTube òun ni kò sí àṣeyọrí kankan nínú ayé Dúpẹ́ àtìgbà tó ti dé ayé ẹ lọ bí léèrè pé ṣó ṣe àṣeyọrí oríire kankan rí ó fẹ́ Abíọ́lá gan olùlẹ̀ ni kò wọlé ìyàwó títì ni ìyàwó ta ni ó gbégbá òṣèlú ní 2015 olùlẹ̀ ni ó request fún 5 million petition olùlẹ̀ ni okay 5 million petition pé kí lẹ fi ṣe nothing olùlẹ̀ ni 5 million petition kò ṣe sóréré ó gbómìnira àkáǹtì jáde fúnra rẹ̀ náà ló tún sọ di wàhálà tó fi déṣù sílẹ̀ kò ṣe sóréré kò ṣàṣeyọrí ó declare kò ṣàṣeyọrí ó reclaim kò ṣàṣeyọrí gbogbo àṣeyọrí yìí kò kọjá orí YouTube lọ́dọ̀ ìjìnlẹ̀ gbogbo àṣeyọrí yìí kò kọjá orí YouTube lọ́dọ̀ ìjìnlẹ̀ ó tún gbádélé wọlé ẹ̀ tún lulẹ̀ ó tún kórí burúkú bá àwọn ẹni ẹlẹ́ni wọ́n tún wó ilé àwọn èèyàn lọ rẹ́kẹrẹ́kẹ́ ìjìnlẹ̀ àwọn máa bọ́ta máa sọ fún yín pé kò lè yé yín àwọn máa pè yín kan sínú secret meeting á máa sọ fún yín pé ẹ̀yẹ́ ṣáà máa wòran ẹ fọkàn yín balẹ̀ màmá ti gbẹ́jọ́ wọn lọ sí kinní wọ́n ti sọ́mọ Nàìjíríà bẹ́ẹ̀ ya wèrè ni wọ́n sọ́mọ Nàìjíríà ibo lẹ ti gbórí wípé United Nations wọ́n invite country kan lórí ọ̀rọ̀ ìlú òṣèlú pépà ò ní gbé
lórí ti Russia pépà gbé lórí ti Ukraine pépà gbé pé Ukraine àti Russia jà pépà gbé ẹ̀yin wèrè tẹ́ pera yín ní dry nation àti Nàìjíríà wá ń jà àárín kankan ààrẹ jà gómìnira ibi tó yẹ kẹsì mọ̀ pé kò sí kan tó kò sẹ́nìbọ̀ tó recognize yín nìyẹn ìyá ìkọ́ bá ti ti yín jókòó fún àkókò yín ṣòfò ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn àtúwá wí tó ń sọ ní kí gbogbo abiyamọ ayé kọ́ máa kóhun ṣépè fún kan Jamiu Abiola àbọ̀ lórí burúkú ní ẹni Dúpẹ́ gbogbo èèyàn ló máa ya ọ̀dájú abiyamọ bíi titi ẹ kí ni Jamiu Abiola sọ ohun tó ráìtì ni ó yẹ kó ní kó yìnbọn pa ẹ bá mi ṣe program fún Jamiu Abiola ó yẹ kó ní kó yìnbọn pa ẹ ni gbogbo ọ̀nà tó bá lè fi ẹ̀bùn Nàìjíríà government láti fi wú ẹ jáde tọmọtọmọ ó yẹ kó wú ẹ jáde ni kò stop àti máa disgrace MKO Abiola's family kò stop àti máa yẹ̀yẹ́ MKO Abiola's family má borúkọ wọn jẹ́ ó ti bá yé bàbá wọn jẹ́ bàbá Ọlọ́run ṣàánú mi ìfẹ́ sọ̀rọ̀ jù ó tọ́ bó dẹ̀ sọ fún yín òun ló bá yé Abiola jẹ́ ọlọ́ òun ló force Abiola kó lọ declare òun ni ṣé bó ti sọ́rí ó sọ to the extent pé òun mọ̀ pọ̀ kó òun máa kú kálá àti mọ̀ ni a ti máa rìkọ́dù gbogbo kìíní ìpamọ́ gbogbo program yẹn wà lórí social media but long program ni ọ̀dọ̀ bàbá mi ló ti ṣe program yẹn heritage ló ti sọ̀rọ̀ yẹn lọ́dún náà lọ gbogbo àtọ́ wa sọ fún òun báyìí wípé wọ́n fẹ́ rí òun kóhun àwọn oníkílẹ̀ pé òun fún Abiola ti kú àbí ẹ ti pa Abiola òun dẹ̀ wà nú àwẹ̀ kẹ́ máa wo lórí burúkú obìnrin ẹbí burúkú ń gbénú àjọ tí mo ti dáyé mi ìyá aláyé bàjẹ́ obìnrin bíi ti Dúpẹ́ Onítìrì mi ò rírí ó dé brewọ́ ṣàwọn èèyàn dẹ̀ tán àwọn èèyàn dẹ̀ tán àwọn èèyàn lórí irọ́ tó àdéhùn jù bẹ́ẹ̀ lọ lórí ètò èyí ta tó ríre o bí Dúpẹ́ ṣe kó Abiola family sí wàhálà tó sùn wọn sínú èpè àgbáyé ó sùn Jamiu Abiola ó sùn ẹ̀ sínú èpè àgbáyé ó ní kí gbogbo ẹ̀ máa bóun fún lépè ibi tá bára wa rèé ibi tá tún já sí rèé o kọ́lọ́ kó ṣàánú wa kọ́lọ́ kó gbà wá lágbàtọ̀ lọ́wọ́ obìnrin burúkú gbogbo ẹ̀yin bàbá mo gbàdúrà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì àìdá ẹgbà Jésù gbọ́ ohunkóhun tí bàwù kẹ́ gbàgbọ́ ṣùgbọ́n níwọ̀n bá gbàtẹ́ ti nígbàgbọ́ nínú Ọlọ́run alààyè Lódùmarè èmi wá gbàdúrà fún yín ní orúkọ tí bàbá tọmọ tẹ̀ mí mímọ́ gbogbo ọkùnrin pátápátá ẹ̀ ní ṣìyàwó fẹ́ ẹ̀ ní ṣì òbòdó gbogbo ẹ̀yin màmá ẹ̀ ní ṣìṣe ẹ̀ wá tún ní ṣì ọkọ fẹ́ àṣìdó òbòlòbò Dúpẹ́ o wàláì ẹ lọ béèrè history ẹ̀ kó tiẹ̀ fún wa lẹ́sẹ̀ àbúmi ṣábíọ́lá nìkan ló fẹ́ láyé ẹ̀ ni tẹ bá gbọ́ story life ẹ̀ pẹ̀lẹ́ lómi tó tún fẹ́ ó burú jáì ó worst lórí burúkú obìnrin yẹn ẹ bá jù fún Jílẹ̀ mo rí pé space ṣì wà nínú akáì yìí bá mi sọ ilé náà sínú akáì tó lọ sọ́dọ̀ Joe Biden mo dẹ̀ ṣì ń retí lẹ́tà látọ̀dọ̀ Joe Biden mi ì tí ì rí lẹ́tà jọ Ìjìnlẹ̀ má gọ̀ọ̀tì olófo ó tẹ̀ ní mo fẹ́ ṣe ṣòfò ẹ̀gọ́ látijọ́ mi tí wàá ṣe wá ṣe ṣòfò Ìjìnlẹ̀ kí wá sọ̀tọ̀ gbé sí ayé ẹlẹ́wọ̀n ṣé wá sọ ṣé mo bó ti ṣe ṣòfò mi láìmọye ìgbà ṣé wá ṣe ṣòfò ẹ̀ anyway bá mi tọ́jú fídíò ẹ bá mi jù fún Jílẹ̀ ẹ bá mi jù sínú gúrùpù wọn Ìjìnlẹ̀ má gọ̀ọ̀tì bá mi tọ́jú fídíò yìí sínú akai bá mi fáìlì kéèsì fídíò tí mo tún ṣe náà kó èdè bá mi fi ṣọwọ́ sí United Nations ṣó ti gbọ́ òpònú dìdìrín ọmọ olófu ọmọ tí ń kú níjọ́ kẹta tó wá lọ dàgbà tó dógbò ẹ̀ tí mo pé wà láàrin ọmọ tó yẹ kó fayé lẹ̀ níjọ́ kẹta tó bí tó wá dàgbà tó dógbò ẹ̀ tí mo pé bànújẹ́ ló dà sínú ayé yẹn òun lọ́rọ̀ Ìjìnlẹ̀ yìí ìwọ dìdìrín ẹ jọ ẹ subscribe sí YouTube mi kẹtọ notification bí adéwì jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lédìkẹ́ Ìfẹ́ Olúwaṣọ the one and only baby of Yorùbá nation Ìjàyè fún Dúpẹ́ Onítìrì àtàwọn ẹmẹ̀wà ẹ̀ èmi nìyẹn wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí ẹ má gbàgbé àwọn products tá a ta lórí platform Lédìkẹ́ Ìfẹ́ Olúwaṣọ gbogbo ẹ wà síbẹ̀ tó ń ta wàràwàrà ẹ jọ ẹ patronize èyí tẹ bá fẹ́ ra diabetes máa para ọdún ti dé o gbogbo ẹ̀yin dáàdì ẹ pakuru mọ́kẹ́ dó dáadáa tẹ bá lè di àgùnmu máa ń pa wà tẹ́lídìí ti jẹ̀díjẹ̀dì tẹ́ ń lọlé ọdún ká lè ráyè jáàkì wọn dáadáa
ẹ pè mí lórí WhatsApp number. Bákan náà dẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra cream ẹ má wo bí kámẹ́rà ṣe ṣojú mi o ọ̀rọ̀ kámẹ́rà fóònù mi lẹ́tìkẹ̀ cream tẹ́lẹ̀ lò dáadáa láti fi ṣí bọ́dì ṣí gbogbo ojú ẹ gbá mi láago iléeṣẹ́ Dana Risky ojú òní ti wà ire o.